Ǹjẹ́ mo kí gbogbo wa nínú ilé, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pé ẹ kú déédéé wòyí. Gbogbo yín mo kí wa pé a kú àtàárọ̀, a kú kó lè dà tá à ń bá káàkiri. Àbúrò ò ní sọ̀kan wa o, àbúrò ò ní ṣẹlẹ̀ sí, kò lè ṣẹlẹ̀ sẹ́mi náà láṣẹ Èdùmàrè. Tó mo máa ń sọ kankan pé ìwọ̀nba àgbà yòówù léyìí tó kù kí ọdún 2023 yìí ó parí, àtẹ̀mí àtẹ̀yìn ò ní fi yín ṣàwátì. Ògùn orele kò délé, òroko kò dọ́nà oko, kò ní jẹ́ ìpín èmi àtẹ̀yìn o. Àbúrò ò ní ṣẹlẹ̀ sí wa, wọn ò ní fẹ́ni kọ̀ọ̀kan wa ṣàwátì, wọn ò ní fẹ̀mí wa palẹ̀ 2023 mọ́ láṣẹ Èdùmàrè. Ayọ̀ àlàáfíà, ayọ̀ àtàláfíà tàjọ wọ ọdún 2023 òun náà láàfin jọ kó ọdún ọ̀njá tí a tún fi inú dídùn àtàrà ríyá láfi wọ ọdún 2024 pẹ̀láṣẹ Èdùmàrè ọba tó dá gbogbo wa sílé ayé. Tó aṣíwájú yín rèé, Olalekan Akanji ikọ́ Ademeto ọmọ bàbá jẹ̀rọ Ògbómọ̀ṣọ́, ọmọ òṣònú ní ògbálọ̀, ọmọ ńlásà ògbómi tútù rẹ̀ ẹ̀là òjé oyè tẹ́bí àrídìí ògológun ọ̀kàkà mójóbi mí yàngìyàngì. Tó mo kí gbogbo wa káàbọ̀ lọ́sàn-án yìí, ẹ káàbọ̀ sórí ìkànnì OJB TV Yorùbá ẹ̀ka èdè àbínibí, níbi tí a ti ń tẹ́pẹpẹ àṣà tá à ń tẹ́pẹpẹ ètò ọgbọ́n ọlọ́gbọ́n. Ọgbọ́n ọlọ́gbọ́n lètò tí ó ń bá tẹ́gùn wọ̀ ìyá àjàkadì lórí ìkànnì OJB TV Yorùbá lọ́sàn-án ti tòní. Mo kí gbogbo wa pé ẹ̀yin tẹ́ ẹ wà lówùúrọ̀, mo kí yín pé ẹ kú ojúmọ́ ire. Ẹ̀yin tẹ́ ẹ wà lásàálẹ́, mo kí yín pé ẹ kú àsálẹ́ o. Ọba mi òkè yóò fi gbogbo ìgbà yòówù tá a wà yóò fi rọ̀ wá lọ́rùn. Àbúrò ò ní sọ̀rọ̀ wa bí mo ṣe máa sọ. Tó ǹjẹ́ lẹ́ni kó tó di pé àyàn tá a fẹ́ gbé yẹ̀wò àná ń bẹ́ fún wa, màá mọ̀ sọ kankan pé ọgbọ́n nú ọgbọ́n o, ìmọ̀ nínú ìmọ̀ léyìí tí ó ń ṣàtọ́kùn làákàyè tó yè kooro. Ṣé ọgbọ́n báyìí kì í kún ṣe tẹnìkan? Agbọ́n màgbọ́n tán àti àgọ̀ mágọ̀ lágọ̀jù, àwọn méjèèjì ọ̀rẹ́ ni wọ́n jọ ń ṣe o. Torí pé ẹni tó bá gbọ́n lénìí dandan ni ó láti gọ̀ síbì kan. ẹni tó ẹ wá rí pógàn náà ní òun náà gbọ̀n síbì kan o, gẹ́gẹ́ bí làákàyè àwọn bàbá ńlá wa. Ṣáájú mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin afẹ́nifẹ́re wa tí ẹ wá síbi Christmas carol tí ẹgbẹ́ ambod Lagos State Chapter tí a ṣe ní Èkó multipurpose hall ní ọjọ́ ajé Monday ọjọ́ kejìdínlógún lóṣù kejì lọ́dún 2023 tá a wà yìí. Ọpẹ́ ràbàǹdẹ̀ lọ́wọ́ gbogbo àwọn ikọ̀ tí ó ṣàgbékalẹ̀ àwọn kọ́mítì tí wọ́n ṣe ètò ọ̀hún tí ètò ọ̀hún tó sì dùn tó láàrin. Tó adúpẹ́ lọ́wọ́ àwọn àlejò wa pátá, adúpẹ́ púpọ̀ lọ́wọ́ Pastor Sam Ojo Authority tí ó jẹ́ bàbá ẹgbẹ́ ambod lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹgbọ́n bíbá mi abẹ́fàgbọ̀rọ̀ bí wọ́n ṣe wí, wọ́n ní ọmọ ẹgbẹ́ ní Pastor Sam Ojo, bẹ́ẹ̀ náà ni ó sì tún jẹ́ bàbá ẹgbẹ́. Ṣe bí nǹkan yìí di méjì kìlú obìnrin. Tó adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ojúlùmọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá fìjókòó tẹ́ fi yẹ wá sí pátápátá. Tó adúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín, pàápàá jùlọ
Mo dúpẹ́ lọ́wọ́ Comrade Surajudeen Adéwálé Amusa, ààrẹ ẹgbẹ́ MAN, tí wọ́n wà ń kalẹ̀. Wọ́n tiẹ̀ ní wọ́n fi awọ́ọ̀dù lé gbogbo àwọn tí wọ́n fi awọ́ọ̀dù láwọn olórin tí wọ́n ṣe ìfigagbága lọ́jọ́ náà lọ́wọ́. Pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tó kọ̀wọ́rìn pẹ̀lú National President Music Advertisement Association of Nigeria. Tó ọ̀pọ̀lọpọ̀ gbogbo yín pátá la dúpẹ́ lọ́wọ́ yín. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Music Advertisement Association of Nigeria Supreme Constituency. Wọ́n pè wá síbi ayẹyẹ ọdún. Àwa náà fi ìjókòó àfìyẹ wọn sí, wọ́n sì kí wa, wọ́n yẹ wá sí lọ́pọ̀lọpọ̀. Ọba òkè yóò máa yẹ ẹ̀yin náà sí. Àbúrò ní ṣẹlẹ̀ sí yín o. Up Supreme. Up man, fine music. Gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ Comrade Fatai Orelope, Chairman Supreme Constituency. Ẹ kú àlejò wa ní ọjọ́ 19 àná òde yìí. Òní wọ́n ṣe ètò ayẹyẹ ọdún, wọ́n sì ní ká fi jókòó ká fi yá wọn sí. Awábẹ̀ wọn pọ́n wá lé. Ọba òkè yóò máa pọ́n yín lé láṣẹ t'Olódùmarè. Mo kí Alhaji Tajudeen Erinlẹ̀ TJ record, TJ Ọláolúwa record. Mo kí yín. Mo kí Babalọlá John Jobab Music àti Yomi Right Golden Sun Entertainment. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo ọmọ ẹgbẹ́ MAN pátápátá. Up man, fine music. Kò ní bàjẹ́ fún yín o, kò ní bàjẹ́ nílé mi, bẹ́ẹ̀ náà ni ò ní bàjẹ́ nílé yín. Ẹ jẹ́ ká jùmọ̀ jọ ṣe. Aburú ò ní ṣẹlẹ̀ sí gbogbo wa. Lògbòlògbò tí ẹ̀pọ̀n àgbò ń mì báyìí, ọba òkè ó kú ti mọ̀ pé kò kú ní já. Àrà báyìí òní àgbò ló fi dá. Tó kò jẹ́ bó ṣe jẹ́. Lẹ́lẹ́kẹta láì dín dẹ̀nà pẹ̀nu. Mo sọ nǹkan kan pé pẹ̀lú àṣẹ Èdùmàrè tó bá ti di ọjọ́ 9 nínú oṣù kìíní ọdún 2024, a máa pàdé abala ètò Ademeto and his friend, bí mo ṣe máa sọ síwájú fún yín, lẹ́yìn tí a fòdìdí oṣù 3 ṣàgbékalẹ̀ nínú ìrìn àjò wa láti ìgbà tá a ti di òpó iṣẹ́ ìmú, ibi tá a bá dé, ibi tá a ti ń bọ̀, àwọn tá a kò lọ́nà, àwọn àṣìṣe kọ̀ọ̀kan yòówù, torí àṣìṣe ẹnìkan ọgbọ́n náà ló yẹ kó jẹ́ fún ẹ̀dá yòówù tí ó bá ń gbọ́. Ó yẹ kí gbogbo wa ká máa fọ gbogbo, ká máa fi kẹ́kọ̀ọ́, ká máa fi kọ́gbọ́n. Tó kò jẹ́ bí yóò ṣe jẹ́ lórí ibi tá à ń yà sí ló pọ̀. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣùgbà wa pátápátá. Mo fi kinní kan sọ pé ẹ mọ̀ bá wa like, ẹ mọ̀ bá wa share, ẹ mọ̀ bá wa comment, ẹ mọ̀ bá wa follow page wa OJB TV lórí Facebook, OJB Television, OJB TV lórí YouTube, bẹ́ẹ̀ náà ni lórí Instagram, TikTok, X àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pátápátá. Kí ni nǹkan tí a fẹ́ gbàrà wa nímọ̀ràn lé lórí? Òun náà ni pé ta ni ọ́? Báwo ló ṣe jẹ́? Kí ni ìwọ gan mọ̀ pa ara ẹ̀? Ǹjẹ́ o ṣàwárí ara rẹ bí? Ta ni ọ́? Ìbéèrè tí máa kọ́kọ́ bi gbogbo wa rèé. Ó ń bọ̀, mi ò tí ì dé. Ǹjẹ́ ta ni ọ́? Irú ẹ̀dá wo ló
jẹ́, bó lo ṣe mọra rẹ sí. Torí pé ìjọ tí téèyàn bá ti mọra ẹ̀ tó mọ ọ̀rọ̀ ẹ̀dá tó lódùmarè dá òun, ìjọ náà ni ìrìn àjò rẹ̀ ló kù sí pẹ́sẹ́pẹ́sẹ́. Torí àìtètè múra àjò ni ò ní jẹ́ ká tètè dé ibi tá à ń lọ. Ibi tá à ń lọ bẹ́ẹ̀ náà ni ò wá jìnnà débi pé ibi tá à ń yà ò níbi tó pọ̀ lápọ̀jù. Kí ni nǹkan tó jẹ́? Irú kílẹ̀ ẹ̀dá wo lolódùmarè dá o? Ǹjẹ́ o discover ara rẹ bí àṣà àwọn olóyìnbó? Irú ẹ̀mí wo ló ń gbénú rẹ? Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló wà tó jẹ́ pé wọn ò tiẹ̀ mọ̀ pé àkàndá ẹ̀dá kan lolódùmarè dá wọn. Àwọn ẹ̀dá míì wà tó jẹ́ pé wọn ò mọ̀ pé agbára wà lórí ahọ́n àwọn, yàtọ̀ sí pé ká kàn sọ̀rọ̀ ká sọ lásán. Ọ̀pọ̀ ẹ̀dá míì náà ni ò mọ̀ pé ọba òkè ó fòun lójú ríran, ọba òkè ó fòun lójú inú. Ọ̀pọ̀lọpọ̀ náà ni ò wá mọ̀ pé bóun bá wá jí tóun sì rí nǹkan kan tábà òkè bóun sọ̀rọ̀, kò mọ̀ wípé ẹ̀bùn ńlá lọ̀bà àdániwáyé ló fi jí kí òun. Ìgbà tẹ́dá bá tó wá mọ̀ pé onírú àwọn ẹ̀bùn báyìí lára, òní ò tó mọ̀ bí ìrìn àjò ẹ̀ bí ó ṣe yá kánkán sí. Torí ibi tó lódùmarè ó ti fi gbogbo àṣírí ayé yìí, ó ti fi ètò lọ síwájú ara wa, ó ti gbè sí wa nínú, ó ti fi sí wa lágọ̀ọ́ ara. Ṣùgbọ́n tí a bá wá ṣàwárí ẹ̀bùn, tí a mọrú ẹ̀dá tó lódùmarè tó dá wa, yóò nira fún kálukú láti bọ́ síbi ìpèpele tó ga, léyìí tó ga jùlọ. Yóò nira fún ọ láti jẹ́ èèyàn nígbà yòówù tó bá wá ṣẹ̀ṣẹ̀ wá dára rẹ mọ̀ pé mo nírú ẹ̀bùn báyìí lára. Òun náà làwọn èèyàn tó mọ̀ pé ẹ̀dá kan wà ó léyìí tó ń gbélé ayé. Wọ́n ti rí ọ bí ìkòròǹfò ṣáájú, ṣùgbọ́n nígbà tó bá ti ṣàwárí ara rẹ, wọ́n wá mọ̀ pé àsọba òkè ó fáwọn kan ṣe ju àwọn míì lọ. Torí ẹ̀ mo fi wá ń bi ọ́ léèrè pé ǹjẹ́ ìwọ náà ti ṣàwárí ara rẹ bí? Ṣó ti mọ ọ̀rọ̀ ẹ̀dá tó jẹ́? Kí lẹ́bùn tó bá mi òkè fún ọ? Kí ni tá a fi dá ọ lálá? Kí ni nǹkan tí a lérò tàbí nǹkan tó lérò tó mọ̀ pé o mọ̀ ń ṣe jùlọ? Nǹkan tó lérò pé yóò lè jà sówó, tí ó jà sọ́lá, tí ó gbé ọ débi tó ń lọ, ó ti wà ń kàwọ́ rẹ̀. Ìwọ ló mọ̀ wúlò rẹ̀. Àbí ṣé ẹ ń bá lẹ́ni ní mo sùn kò gbọ́dọ̀ mú kíkan? Torí gbogbo wa lọ́ba òkè ló dá lọ́lá, bẹ́ẹ̀ ló sì fẹ́ ẹ̀bùn ọ̀tọ̀ọ̀tọ̀ ságọ́ ara wa. Ǹjẹ́ bó ló ṣe wá mọ̀ ẹ̀bùn tó lódùmarè fún ọ? Bó ló ṣe fẹ́ débi tó ń lọ? Bó ló ṣe fẹ́ ṣe é láti gan mọ̀rú ẹ̀dá tó jẹ́? Ọ̀rọ̀ rèé. Àwọn ẹ̀dá kan wà tó jẹ́ pé èèyàn ni ó ṣẹ̀ṣẹ̀ sọ fún un pé lágbájá wá ń bì léyìí tó fi ń dara ẹ láàmú káàkiri yìí. Ṣó o rí pé tó o bá ń sọ̀rọ̀ aráyé mọ́ rẹ́rìn-ín, tó o bá rí pé ò ń sọ̀rọ̀ àwọn èèyàn ń tẹ́tí, ó jẹ́ kó mọ̀ pé ẹ̀bùn báyìí wà lára ẹ̀. Tàbí pé kàn sọ fún ọ pé ó ṣe wá máa wòrán yà tó bẹ́ẹ̀ yìí, tó bá sì fi nǹkan báyìí kún, tó fi nǹkan báyìí kún, ó mọ̀ tayọ àwọn ẹgbẹ́ rẹ̀. Ṣé báwọn kan ló discover àwọn tó ń kọrin lọ́jọ́ tèmi? Kí ló dé tí òun á jókòó tó jókòó tẹ̀tẹ̀ rẹ̀? Ó ronú, ìwọ náà lè discover ara rẹ̀. O lè mọ̀ pé nǹkan tó bá òkè tó gbìn sínú mi rèé, láì ṣe wàhálà, láì ṣe dààmú, láì gbẹ́ nìkan kiri. Lọ́nà wo ló lè fi ṣe? Àkọ́kọ́ ni pé kó o kọ́kọ́ kún fún Olódùmarè,
kó súnmọ́ ọba òkè kó wá yán àwẹ̀ àtàdúrà láàyò léyìí tó jẹ́ pé ó fi máa béèrè lọ́wọ́ ọba adẹ́dà pẹ̀lú ẹ̀dá wo mo jẹ́, là mí lóye, sí mi lójú inú, firú ẹ̀mí tó ń bá mi gbé fi hàn mí, jẹ́ kí n mọ̀ bí mo ṣe jẹ́. Tó bá lè ṣe gbogbo eléyìí tó ń fi àsìkò ọjọ́ rẹ lẹ̀ láti ṣe é, ọba òkè ó kàn sí ọ, ó mọ irú ẹ̀bùn tó wà lára rẹ, wàá mọ bó ṣe sún síwájú, wàá mọ ẹni tó sá fún, wàá mọ ẹni tó yẹ kó o sá fún, bẹ́ẹ̀ ni wàá mọ ẹni tó yẹ kó o rìn sí. Ọba òkè ó ti fi wá lera wa lọ́wọ́, ó ń fira wá lera wa lọ́wọ́, bẹ́ẹ̀ lọ́ba òkè tó ti jẹ́ kí a mọ̀ pé àwa tá a lè jẹ́ ó wà látẹ̀lẹ́wọ́ wa. Ìta lè jẹ́, ìta lè jẹ́, ìta lè mú, ó ti wà látẹ̀lẹ́wọ́ wa o. Kí wá ló dé tó wà ronú kanlẹ̀, tó tiẹ̀ wo nǹkan tó tiẹ̀ ti ṣe sẹ́yìn léyìí tá yẹ pé bóyá àwọn kan ti tẹ́wọ́ gbà á, àbò rí pé ó yàtọ̀ nínú tó ti ń ṣe tàbí nǹkan tó ń ṣe tínú ẹ̀ ń dùn sí. Irú àwọn ọ̀nà báyìí náà wà láti fi mọ̀ pé ìtọ́ba òkè tó dá mọ́ mi rí. Ọba òkè, ọba tí kì í jẹ́ ní gbé ni, ọba tí ó jẹ́ pé ó súnmọ́ wa ju súnmọ́ wa lọ. Àìtètè mọ̀ ó mọ̀ ní ìyà tẹ́lòmíì ń jẹ nígbà tí ò bá wá mọ ọ̀rọ̀ ẹ̀dá tọ́ba òkè dá ọ. Bó o lo ṣe fẹ́ mọ, bó o ṣe fẹ́ lọ́pọlọ, bó o lo ṣe fẹ́ mọ̀, bó o ṣe fẹ́ lò gbèsè ayé rẹ sí. Tètè lẹ́nìí yáa rí kó rí mú kó mú lò kó mú sọgbọ́n o nínú ọ̀rọ̀ ọgbọ́n ti tèní, torí pé ọgbọ́n ọlọ́gbọ́n ni Yorùbá ní kì í jẹ́ ká pàgbà níwèrè o. Bẹ́ẹ̀ sì rèé, ọgbọ́n kì í ṣe tẹ̀lé kan, ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pé àgbà níwèrè. Tó Olalekan Akanji ìkọ́ Ademeto Aṣiwaju yín rèé, mo sọ wọn bá díẹ̀ lọ́jọ́ ti tòní kí n lè wá rí míì sọ fún yín ló bá dọjọ́ mi ọjọ́ rẹ. Ǹjẹ́ agbé mi ṣe tán agbérin lé o, àlùkò mi ṣe tán ròde èkó sùn, lékèlékè mi ṣe tán mò ń rèdè ìkẹfún níní. Aṣiwaju Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá ń jẹ̀rú Ògbómọ̀ṣọ́, bóyá ilé bàbá tó bí mi lọ́mọ kí n lè bá a padà wá láti wá fún yín lómi ọgbọ́n míì. Ire o.